Ẹ kú dédé àsìkò yìí o. Àkójọpọ̀ ìròyìn ló ń dé sétí gbọ́ yín àti ojúwòran yín láti iléeṣẹ́ ABN Television 15.9 nílùú Houston, Texas. Ọlábísí Ọládiméjì lóníròyìn. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn. Ẹ gbàdúrà fún Nàìjíríà. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú ti kó sí wàhálà. Ìpínlẹ̀ Èkó borí ìjọba àpapọ̀. Ìdọ̀tí gbàlú Èkó kan. Kò sí àtọ̀ láàrin Jonathan àti Buhari. Àwọn tó ń ju àdó olóró tún ti gbọ̀nà míì yọ o. Bí a kò bá ti pápákọ̀ òfurufú pa l'Àbújá ó léwu. Ìrẹ́pọ̀ ló yẹ wá ní Nàìjíríà. Lótìtọ́ ni mo mu egbòogi olóró rí. Ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti rọ àwọn agùnbánirọ̀ wípé kí wọ́n gbàdúrà fún Nàìjíríà látàrí ọrọ̀ ajé tó ń ṣàìsàn. Ó sọ eléyìí nígbà tí ó ń bá àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n sin orílẹ̀-èdè bàbá wọn sọ̀rọ̀. Ó ní àdúrà nìkan ló lè yọ wá lásìkò yìí. Agbẹnusọ ní ilé ìgbìmọ̀ aṣojú ti ìpínlẹ̀ Ondo Jùmọ̀kẹ́ Akíndélé pẹ̀lú igbákejì rẹ̀ Akin Olótù ni wọ́n ti yọ bí ẹni yọ jìgá dànù látàrí ẹ̀sùn wípé owó tó tó mílíọ̀nù 15 náírà ni wọ́n ṣe mọ̀kùmọ̀kù. Ènìyàn 15 nínú ẹgbẹ́ PDP pẹ̀lú ènìyàn 6 nínú ẹgbẹ́ APC ló fọwọ́ síwèé tí wọ́n fi yọ àwọn méjèèjì dànù. Malakai Koka pẹ̀lú Ayọ̀délé Arówélé ni wọ́n yàn dípò láti fìdíhẹ́ títí wọn yóò fi yanjú ọ̀rọ̀ náà. Ìpínlẹ̀ Èkó ti yí ìjọba àpapọ̀ mọ́lẹ̀ lórí ẹjọ́ tí ìjọba àpapọ̀ gbé lọ sílé ẹjọ́ látàrí ẹni tí àkóso àwọn ilẹ̀ kan tọ́ sí. Ilé ẹjọ́ tó tóbi jùlọ ló fagilé ẹjọ́ tí ìjọba àpapọ̀ pé ìpínlẹ̀ Èkó. Ìgbìmọ̀ ẹlẹ́ni 5 ló ṣàgbérò lórí ọ̀rọ̀ náà. Ẹni tí ó jẹ́ olórí ìgbìmọ̀ náà ni Justice Ọlábọ̀dé Rose Vivor. Lára àwọn ohun tó fa wàhálà ni ìwé ẹ̀gbàtúgbà lórí ilẹ̀ pẹ̀lú àwọn ẹ̀tọ́ tó kùnà tí ìjọba àpapọ̀ ń béèrè lọ́wọ́ ìpínlẹ̀ Èkó. Àwọn olùgbé ìlú Èkó ti ké gbàjarè síjọba ìpínlẹ̀ Èkó lórí bí ìdọ̀tí ṣe gba gbogbo ìgboro kan. Ẹni tí ó sọ eléyìí di mímọ̀ òun náà ni àwọn tí wọ́n gbé ní agbègbè Ìlàjẹ, Ṣàngótẹ̀dó, Àwòyàyà, Abíjọ ni wọ́n fi ìdọ̀tí ṣojú òpópó. Bẹ́ẹ̀ náà lórí ní Orílẹ̀, Mile 2, Àmúwọ̀dọ̀fin, Ìkọ̀tún, Coconut, Bájà, Cement, Àpápá, Ajégúnlẹ̀, Òkòkò Maiko, Alábà, Ìyànà Ibà. Ẹ̀sùn tí àwọn olùgbé Ìkọ̀tún fi kan àwọn ọlọ́mà ni pé wọ́n kọ̀ láti wá kó àwọn ìdọ̀tí náà dànù. Ní èsì sí ẹ̀sùn tí wọ́n fi kan àjọ ọlọ́mà, ọ̀gbẹ́ni Lánrè Bájùláyé tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà sọ wípé nítorí àwọn tó ń tún ilé wọn ṣe tí wọ́n da ìdọ̀tí nù láti pààrọ̀ nǹkan tuntun sínú ilé, òun ni ó fà á tí ìdọ̀tí tí ó fi kún ojú ọ̀nà káàkiri, àti wípé àwọn ọlọ́mà kọ̀ láti kó àwọn ilẹ̀ yìí dànù nítorí pé àwọn olùgbé Èkó pàápàá wọn ò san owó tó tọ́ àti tí ó yẹ fún àjọ ọlọ́mà. Ẹni tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna rí, Alhaji Balarabe Musa ti sọ wípé kò sí yàtọ̀ láàrin ti ẹni tí ó ṣe ìjọba lánàá Goodluck Jonathan pẹ̀lú ẹni tí ó wà níbẹ̀ báyìí, ààrẹ Muhammadu Buhari. Ó sọ di mímọ̀ wípé ìmọ̀tara ẹni nìkan ni wọ́n fi ń ṣe ìjọba nígbà tí ọ̀rọ̀ ará ìlú pẹ̀lú ọrọ̀ ajé ìlú kò já mọ́ kankan lójú wọn. Ó sọ síwájú pé ààrẹ Buhari kò lágbára kankan láti fi tún Nàìjíríà ṣe. Àṣírí àwọn tí wọ́n ju àdó olóró kiri ti tú lórí ọ̀nà tuntun tí wọ́n ń gbà láti ṣe ìjàmbá. Ẹni tí ó jẹ́ adelé fún ọ̀gá àgbà àwọn ológun lórí ààbò Brigadier General Rabe Abubakar ló sọ eléyìí di mímọ̀. Ó ní níṣe ni àwọn obìnrin yóò ju àdó olóró kiri tí wọ́n ń pọnmọ sẹ́yìn láì mọ̀ wípé àdó olóró wà lára wọn. Ó ní ọmọ tí wọ́n pọ̀n sẹ́yìn ó ní kò jẹ́ kí àwọn ológun àti àwọn aráàlú ó fura sí wọn wípé àdó olóró wọ́n ti pọ̀n mọ́ ọmọ tí wọ́n pọ̀n sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní kò pẹ́pẹ́pẹ́ ní Madagali ìpínlẹ̀ Adamawa ni àṣírí náà ti tú. Ó wá rọ àwọn ará ìlú kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti borí àwọn ẹni ibi yìí. Bí a kò bá ti pápákọ̀ òfurufú tìlú Àbújá pa fún títúnṣe, aburú ńlá lè ṣẹlẹ̀.
ẹni tí ó ń sọ di mímọ̀ ní mínísítà fún ọ̀rọ̀ ọkọ̀ òfurufú Àdìsíríkà nígbà tí ó ń bá àwọn ẹgbẹ́ kan tí wọ́n lọ ṣe àbẹ̀wò sọ́dọ̀ rẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi ti pápákọ̀ náà pa. Ó ní òun kò lè lajú sílẹ̀ kí nǹkan bàjẹ́ àti wípé àwọn ti ṣe ìwádìí tó péye lórí báwọn arìnrìn-àjò ṣe ń wọ bàálù lọ sàbújá káwọn tó gbé ìgbésẹ̀ náà. Ọ̀sẹ̀ 6 ni wọn yóò fi ti pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe pa nílùú Àbújá. Ẹgbẹ́ Kristẹni ní Nàìjíríà CAN ti fẹ̀sùn kan igbákejì ààrẹ Muhammadu Buhari ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò fún dídákẹ́ tó dákẹ́ lórí bí wọ́n ṣe ń pa àwọn Kristẹni lókè ọ̀yà. Àwọn adigunjalè la gbọ́ pé wọ́n ya wọ ilé ẹjọ́ àgbà kan ní òpópónà Ọ̀lú ní Òwèrì tí wọ́n sì gbé olórí wọn tó ń jẹ́ Vampire tó ń jẹ́jọ́ lọ́wọ́ sá lọ. Ìròyìn sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn ìyàwó ilé nípínlẹ̀ Kwara ti ké gbàjarè síjọba lórí epo ìdáná tí a mọ̀ sí kẹrosíìnì tó gbówó lórí. Wọ́n pàrọwà fún ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kọ́rọ̀ náà tó búrẹ́kẹ́ ju bó ṣe wà lọ. Àwọn olùgbé ìlú Àbújá náà ti sọ̀rọ̀ lórí bí afẹ́fẹ́ ìdáná tí a mọ̀ sí gáàsì náà bó ṣe ti gbówó lórí gọbọi. Ìwé àdéhùn ti wáyé lórí bí àìsàn arọmọléegun yóò ṣe di àfihàn tégun aláré ń fiṣọ láàrin àwọn ọmọdé ní ìlú Nàìjíríà. Àwọn tí wọ́n fọwọ́ síwèé àdéhùn náà ní àjọ tó ń rí sí ìwádìí oúnjẹ àti egbòogi FIRO Federal Institute of Industrial Research Òṣòdì pẹ̀lú iléeṣẹ́ apòògùn May and Baker. Wọ́n ní àsìkò ti tó tí àrùn arọmọléegun yóò dágbére fún gbogbo àwọn ọmọ ní ìlú Nàìjíríà àti pàápàá pé àsìkò ti tó báyìí kí àwọn ọmọdé kí wọ́n máa jẹ oúnjẹ tó ṣara lóore. Eléyìí ni yóò túbọ̀ mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Ìpè ti wá látọ̀dọ̀ Sultan ìlú Sokoto sí àwọn àgbẹ̀ pẹ̀lú àwọn Fúlàní. Ó ní ó dọjọ́ táwọn tó ń dẹran jẹ àti àwọn àgbẹ̀ bá sowọ́pọ̀ kí ìlú tó rojú ráyè. Ó fi ìdùnnú rẹ̀ hàn bí àwọn olórí ẹ̀sìn ṣe dìmọ́ra wọn pẹ̀lú ẹ̀rín àti ìdùnnú. Ó sọ síwájú pé àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn gbọ́dọ̀ máa ṣọ́ ọ̀rọ̀ tí yóò tẹnu wọn jáde nítorí ohun tí wọ́n bá sọ làwọn ọmọlẹ́yìn wọn yóò ṣe. Má foko omi dáná ọjọ́ kan là ń dẹ́kun ẹ̀. Owó ìjọ nígbà tí gómìnà ìpínlẹ̀ Anambra pàṣẹ pé kí wọ́n kó gbogbo àwọn ayédèrú ẹ̀dá tí wọ́n ń gba owó orí lọ́lọ́kan òjọ̀kan lọ́wọ́ àwọn ọlọ́jà, àwọn onímọ́tò àti lọ́wọ́ àwọn iléèwé lọ́lọ́kan òjọ̀kan. Àwọn ẹgbẹ́ onímọ́tò àti àwọn ẹgbẹ́ ọlọ́jà wá fi ìdùnnú wọn hàn lórí bí wọ́n ṣe kó àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí kúrò nílẹ̀. Wọ́n ní inú àwọn dùn nítorí wípé owó tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí ń gbà lọ́wọ́ àwọn ó ti pọ̀ jù ní gbogbo ìgbà. Ìròyìn ilẹ̀ òkèèrè. Àwọn òṣìṣẹ́ ní ilẹ̀ Zimbabwe ti sọ fún ìjọba ìlú náà wípé owó iṣẹ́ àti àjẹmọ́nú tó tọ́ sáwọn làwọn fẹ́ dípò ilẹ̀ tí ìjọba ní òun fẹ́ fi rọ́pò owó fún wọn. Wọ́n ní kí ni àwọn fẹ́ fi ilẹ̀ ṣe ní ìlú tó jẹ́ wípé kò síná kò sómi ọ̀nà ò dáa, ilẹ̀ táwọn fẹ́ kọ́lé lórí pàápàá kò sunwọ̀n. Wọ́n ní owó oṣù àwọn gangan ó ní kí ìjọba àpapọ̀ àwọn san fún àwọn dípò kí ìjọba kí wọ́n fi ilẹ̀ dí owó fún àwọn. Eléyìí wáyé ní ìgbà tí ìjọba wọn sọ wípé nǹkan ò ṣẹnure fún ìlú Zimbabwe wípé kí àwọn òṣìṣẹ́ kí wọ́n gba ilẹ̀ kí wọ́n fi dípò owó oṣù. Ó lé ní 6,000 àwọn ará ìlú pẹ̀lú àwọn ológun ilẹ̀ Turkey tí ọwọ́ ti bà látàrí ìfipágbàjọba tó wáyé lọ́sẹ̀ tó kọjá. Àwọn kan ni wọ́n kóra jọ nínú àwọn ológun ilẹ̀ Turkey nírètí àti dojú ìjọba náà délẹ̀ ṣùgbọ́n tí ọwọ́ pálábá wọn ségi tí Ọlọ́run kò sì gbà fún wọn. Ilẹ̀ Sudan ti ṣèlérí láti ran Nàìjíríà lọ́wọ́ lórí ọ̀rọ̀ Boko Haram. Ẹni tí ó sọ eléyìí di mímọ̀ ni Dr. Taj Asir Majob tí ó jẹ́ aṣojú ilẹ̀ Sudan ní Nàìjíríà tí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ tí wọ́n dá Sudan sílẹ̀. Ó tẹ̀síwájú wípé àjọṣepọ̀ tó dánmọ́rán ó wà láàrin Sudan àti Nàìjíríà ní èyí tí yóò mú ìdàgbàsókè bá ìlú méjèèjì. Ó wá tún sọ síwájú wípé ní báyìí o ilẹ̀ Sudan ti ṣetán láti gbáradì láti dojú ìjà kọ Boko Haram ní gbogbo ọ̀nà tí wọ́n bá fẹ́ gbà. Eré ìdárayá.
ẹlẹ́sẹ̀ iná lórí pápá ní Diego Maradona ti jẹ́wọ́ wípé lótìtọ́ lòun ti fìgbà kan mu egbògi olóró rí. Ó ní àṣìṣe ńlá gbáà ní eléyìí jẹ́ nínú ìgbésí ayé òun. Ó ní láti ọmọ ọdún 24 lòun ti mu egbògi olóró nígbà tí òun sì wà pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Ó ní egbògi olóró ń pa ni o. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun dúpẹ́ fún Ọlọ́run tó mú òun wà láàyè àti láyé wípé láti bí ọdún 13 sẹ́yìn lòun kò ti dé ìdí egbògi olóró mọ́. Àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ Ghana Black Stars of Ghana ti fàmì ayò kan sí òdo gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Mali. Wọ́n fi kàn wọ́n nípò jáde kúrò nínú ìdíje AFCON tó ń lọ nílùú Gabon. Àmì ayò yìí ló sún Ghana síwájú nínú ìdíje náà. A kò ní rí jù báyìí lọ nínú àkójọpọ̀ ìròyìn eléyìí tó wáyé láti iléeṣẹ́ tẹlifíṣàn ABN 15.9. tó bá tún dìgbà míì a tún máa pọ̀ sí yín lákọ̀tún. Ọlábísí Ọládìméjì òun ló níròyìn. Ó dìgbà.